ẹ kú dédé àkókò yìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ Jígí Alára ìkànnì 24 èyí tó fi kalẹ̀ sílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tí àwọn òkè ti sọ irọ́ di ọ̀rọ̀ ká tó rọ̀rọ̀ sọ torí pẹ̀lú Ìmísí Odùduwà ó ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu tí a o orúkọ ọmọ báyìí ní ìjánu ọmọ okùn tẹ̀rí yẹn ní ìjánu ẹ̀sìn o Imam Abdulwaheed òun náà lórúkọ tèmi jẹ́ o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa akínyìn o akínyìn ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa ní gbogbo ìgbà ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń wò wá o etí tẹ̀ fi ń gbọ́ wa kọ̀mọ̀ ní di tí ẹ̀ mọ́ padà náwó sí ojú tẹ̀ fi ń wò wá kò ní í fọ́ o kí la tún mú wá fún tòní ẹ máa bá wa ká lọ kí ló fa òórùn àbàdì tó kó aráàlú lọ́kàn sókè ládùú Èkìtì àlàyé rẹ̀ rèé o ẹ wá gbọ́ òórùn líle kan ló ti ń jáde láwọn apá abìkan o nígboro ìlú Adó Èkìtì àti agbègbè rẹ̀ láti bí ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn báyìí òórùn náà le tó bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn olùgbé Adó Èkìtì kò lè fọkànbalẹ̀ o nítorí èrò pé ó lè ṣàkóbá fún ìlera àwọn ohun tó tilẹ̀ ní wípé wọn kò lè sọ pàtó apá ibi tí òórùn náà ti ń fẹ́ wá o bẹ́ẹ̀ ó kárí gbogbo agbègbè ni bákan náà àwọn aráàlú kan sọ pé ọwọ́ òru àti ìdájí ni òórùn náà ń fẹ́ wá àwọn agbègbè bíi Ajébándélé Adébáyọ̀ Exu Road àti Òkè Ọ̀ṣun tó wà nílùú Ìkẹ́rẹ́ Èkìtì ni òórùn náà ti jẹyọ o bí ìwádìí ṣe fìdí rẹ̀ múlẹ̀ bí òórùn náà kò ṣe yẹ fẹ́ wá iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àyíká àti ohun àlùmọ́ọ́nì inú ilẹ̀ nípínlẹ̀ Èkìtì ti jẹ́ kó di mímọ̀ pé òun ti fi kẹ́lí òfin gbé ọkùnrin afurasí kan o torúkọ rẹ̀ ń jẹ́ Túndé Ọ̀sìn ṣáájú ni kọmíṣánná fún ọ̀rọ̀ àyíká àtohun àlùmọ́ọ́nì nípínlẹ̀ Èkìtì Tósìn Ajísáfẹ́ Àlùkò ti ní kò sẹ́ni tó wá fi ọ̀rọ̀ òórùn náà tó ọ́fíìsì òun létí rárá o àmọ́ òwúrọ̀ ẹgbẹ́ Ẹtì tí í ṣe ọjọ́ kẹjọ oṣù karùn-ún yìí ní iléeṣẹ́ náà kéde pé ọwọ́ ti ba afurasí kan o iléeṣẹ́ náà sọ pé àwọn fọwọ́ òfin mú afurasí náà fún ẹ̀sùn dídà èròjà tí kò dáa sínú odò kan lágbègbè Federal Housing eléyìí tó wà ní Adó Èkìtì gẹ́gẹ́ bí àwọn olùgbé agbègbè Federal Housing ṣe sọ wọ́n kẹ́fìn Ọ̀sìn lásìkò tó ń da èròjà afarajọ ẹ̀jẹ̀ sínú odò kan o tó wà níbẹ̀ ní nǹkan bíi ọwọ́ aago 8 òwúrọ̀ olùgbé àdúgbò náà kan Àníkẹ́ Balógun ó ṣàlàyé fún iléeṣẹ́ ìròyìn pé alẹ́ ọjọ́ keje oṣù karùn-ún ni àwọn ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ òórùn burúkú náà tí kò sì jẹ́ káwọn lè sùn dáadáa mọ́jú bàbá onílé kan lágbègbè yìí Ibrahim Jimoh náà ṣàlàyé pé afurasí náà gbìyànjú láti sá lọ nígbà tí àwọn èèyàn rí i ṣùgbọ́n wọ́n lé e bá alàgbà Jimoh sọ pé lẹ́yìn náà làwọn fà á lé àwọn ọlọ́pàá ẹkùn Òkè Ìlà lọ́wọ́ o gẹ́gẹ́ bí a ṣe gbọ́ Túndé Ọ̀sìn tọwọ́ bá náà ti ṣàlàyé ara rẹ̀ o lọ́dọ̀ àwọn ọlọ́pàá ó ní ẹ̀jẹ̀ màálùú tóun ti gbé pamọ́ láti bíi ọjọ́ díẹ̀ sẹ́yìn fún ọ̀sìn ẹja lòun lọ dà sódò kí àṣírí tó tú ìjọba ìpínlẹ̀ Èkìtì ti wá pàṣẹ o pé kí ìgbésẹ̀ akin wáyé lórí ìṣẹ̀lẹ̀ yìí ní ìdáhùn sí àṣẹ náà sí ní àwọn iléeṣẹ́ tó wà fún ọ̀rọ̀ àyíká ètò ìlera àti àwọn wọléwọlé Èkìtì fi bẹ̀rẹ̀ sí ní fín kẹ́míkà apakòkòrò sí àwọn àkìtàn o wọ́n fín sí àwọn ibi odò àti àyíká tí goro ìdalẹ̀ sí wà káàkiri ìgboro ìlú Adó Èkìtì àti agbègbè rẹ̀ láti dẹ́kun òórùn náà ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí o ẹ máa pín ká ẹ máa bá wa fi èròǹgbà yín sábàlá àríwísí o ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí gbọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.